Mi ò mọ̀ bóyá èmi ni bàbá Pasuma o, mi ò mọ̀ rárá. Lóòótọ́ èmi àti ìyá Pasuma a fẹ́ra, ṣùgbọ́n mi ò lè sọ pàtó bóyá èmi ni mo bí Pasuma, bóyá èmi ni bàbá ẹ̀. Agbako ló sọ̀rọ̀ yìí o. Agbako ló wá sórí Fresh FM nìbàdàn tó sì sọ̀rọ̀ lórí gbogbo ohun tó ṣẹlẹ̀ láàárín òun àti ìyá Pasuma, gbogbo bí wọ́n ṣe fẹ́ra tí ìyá Pasuma náà tún padà lọ bá mánéjà tó tún fẹ́ mánéjà Agbako. Láàárín ìgbà tó ń fẹ́ mánéjà Agbako tá à ń pè ní Charles Olúmọ, nígbà náà ló tún padà wá láàárín ìgbà yẹn lòun àti Agbako ni wọ́n sì jọ ń ṣeré gẹ́gẹ́ bí ohun tí bàbá Agbako sọ fún wa. Bàbá Agbako yìí ni wọ́n ń pè ní Alhaji Abdulsalam Sanyaolu tí gbogbo èèyàn mọ̀ sí Agbako tí wọ́n sì máa ń pè ní Charles Olúmọ. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share and follow us. Ìbéèrè ńlá rèé o, ẹ gbọ́ ta ni bàbá Pasuma? Màmá Pasuma wá bọ́ kúrò lọ́dọ̀ tàwọn, wọ́n wá bọ́ sọ́dọ̀ alábòjútó àwọn tí í ṣe mánéjà àwọn nígbà náà. Bẹ́ẹ̀ ṣe sọnù àbí? Bẹ́ẹ̀ni. Mánéjà wa ni wọ́n wá bí Pasuma fún àbí bẹ́ẹ̀ kọ́? Tó túmọ̀ sí pé. Àti ní lílọ yẹn kì í ṣe pé kú lọ pátápátá abẹ́rẹ́ adúrú ríra wa táwọn yẹn ń ṣeré táwọn ṣe gbogbo ẹ̀. Ok. Àmọ́ kí ló yẹ ká ṣe? Yẹ ká tún wá máa béèrè bàbá Pasuma nígbà tí Pasuma fúnra rẹ̀ ọ̀gá ńlá ti sọ pé ẹni báyìí báyìí ni bàbá òun. Kí ló kù tí bàbá Agbako ń wá? Kí ló kù tí wọ́n ń wá nígbà tí Pasuma ti fi fọ́tò bàbá ẹ̀ hàn? Tẹ́ ẹ bá rántí ẹ rí i pé Pasuma ó fi fọ́tò bàbá ẹ̀ hàn Pa Ọdẹ́tọ́lá nígbà tí wọ́n máàkì 88th birthday wọn for the first time. Ó fi fọ́tò wọn hàn lórí verified Instagram account. He shared the photo of his father Pa Ọdẹ́tọ́lá and asked his fans and followers to offer their prayers. Ẹ gbọ́, ṣé bí Pasuma ṣe dàgbà tó, ṣé ó ṣeéṣe kí wọ́n má mọ bàbá tó bí wọn lọ́mọ? Àbí ẹ rò pé wọn ti ní ṣe àwọn ìwádìí kan tàbí èkejì láti mọ ẹni tó bí wọn lọ́mọ? Tó bá ti rí bẹ́ẹ̀, tí Pasuma bá ti mọ ẹni tó bí òun gẹ́gẹ́ bí bàbá, tó ti mọ̀ pé bàbá òun rèé, kí ló tún kù? Kí ló kù tí Agbako ń wá tí bá Alhaji Charles Olúmọ tí wọ́n tún wá o? Ìbéèrè yìí ni ó máa ń wá síyàn lọ́kàn pé nígbà tí ẹ sọ pé ẹ mọ̀ bí ẹ̀yin lè bí Pasuma, tí Pasuma fúnra rẹ̀ dẹ̀ ti mọ bàbá ẹ̀, tí ìyá Pasuma kó tó di pé wọ́n jáde láyé, ó ṣeé ṣe kí wọ́n ti sọ fún Pasuma, ìyẹn ọ̀gá ńlá, pé ẹni báyìí báyìí ni bàbá ẹ̀. Wọ́n ṣà máa ń sọ, wọ́n ní ìyá ọlọ́mọ ló máa mọ ẹni tí ó bímọ fún. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin èèyàn wa, kí lẹ rò nípa ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ rò pé ó yẹ kí Agbako sì tún máa jáde láti wá sọ ọ̀rọ̀ lórí bóyá àwọn làwọn bí Pasuma àbí àwọn kọ́? Báwo lèèyàn ṣe máa mọ ẹni tó lọ́mọ? Ṣé ó tún nídìí kan ṣẹ̀ṣẹ̀ máa lọ ṣe DNA kan nígbà tí Pasuma fúnra rẹ̀ ti jáde láti fi fọ́tò bàbá ẹ̀ hàn nígbà tí wọ́n ṣe birthday wọn, 88th birthday wọn? Kí ló tún kù? Kí ló tún kù tí ó yẹ ká tún máa sọ lórí ọ̀rọ̀ yìí? Kí ni èrò yín? Drop your comment. Remember to follow us for more stories. Like, comment and share. This is DIGINAIJA. Thanks for watching and bye for now.